The ABD Club presents Ẹ̀kọ́ òní. Lónìí, a fẹ́ wo ọ̀rọ̀ àsopọ̀. Kí ni ọ̀rọ̀ àsopọ̀? Ọ̀rọ̀ àsopọ̀ ni àwọn ọ̀rọ̀ tí a máa ń lò láti so ọ̀rọ̀ méjì tàbí gbólóhùn méjì papọ̀. Ó dàbí okùn tí a fi ń so nǹkan pọ̀. Tí a bá mú ọ̀rọ̀ kíní, tí a mú ọ̀rọ̀ kejì, tí a pa wọ́n pọ̀, tí kò bá sí ọ̀rọ̀ àsopọ̀ yìí lẹ́ẹ̀rín wọn, wọn kò lè gúnrégé, wọn kò lè ní ìtumọ̀. Torí náà ni ọ̀rọ̀ àsopọ̀ fi ṣe pàtàkì nínú gbólóhùn. Àwọn ọ̀rọ̀ tí a wá ń so pọ̀ wọ̀nyí, wọ́n gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ kí a tó lè so wọ́n pọ̀, ká tó lè lo ọ̀rọ̀ àsopọ̀ pẹ̀lú wọn. Fún àpẹẹrẹ, mo jẹ àgbàdo àti ẹ̀pà. Àti yìí ni ọ̀rọ̀ àsopọ̀ tí a lò láti fi so àgbàdo àti ẹ̀pà pọ̀. Ẹ̀yin náà ẹ rò ó, ká kàn sọ wípé mo jẹ àgbàdo ẹ̀pà. Kò nítumọ̀. Àti tí a fi sí ẹ̀rín wọn, òun ló jẹ́ kí a mọ̀ wípé mo jẹ àgbàdo, mo dẹ̀ tún jẹ ẹ̀pà. Kì í ṣe wípé oúnjẹ kan wà tó ń jẹ́ àgbàdo ẹ̀pà. Àpẹẹrẹ mìíràn tún ni ó ṣubú ṣùgbọ́n kò farapa. Ó ṣubú ṣùgbọ́n kò farapa. Ṣùgbọ́n yìí ni ọ̀rọ̀ àsopọ̀ tí ó wà nínú gbólóhùn yìí. Ìmíràn tún ni oore-ọ̀fẹ́ fẹ́ aṣọ tàbí bàtà. Tá bá ní oore-ọ̀fẹ́ fẹ́ aṣọ, bàtà, kò ní ìtumọ̀. Tàbí yìí, òun ni ó jẹ́ kí a mọ̀ wípé ó ń rò ó wípé ṣé aṣọ ni kóun mú ni tàbí bàtà. Ìdánrawò. Kí ni àpẹẹrẹ ọ̀rọ̀ àsopọ̀ márùn-ún míì tí o mọ̀ yàtọ̀ sí èyí tí a lò ní ẹ̀kọ́ tòní? Ó yá o, ẹ gbìyànjú kí ẹ fi ìdáhùn yín kí ẹ sì fi ránṣẹ́ sí wa. A ò rí jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí o. Tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀, ká tún pàdé. Ire o!